Thank you very much. Check, check, check. 1, 2. Mic check 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 1, 2. Ọpẹ́ yẹ o. Mic check 1, 2. Ọmọ. Mic check 1, 2. Please, I'm going to go to Ọpẹ́ yẹ o. Bàbá. Ọpẹ́ yẹ o. Ọmọ. Elédùmarè aṣọre kárí ayé. Ó ṣoore fọ́ba ó tún ṣe tìjòyè lọ́tọ̀. Kò má gbàgbé àwa ọmọ rẹ̀ rárá. Ọpẹ́ yẹ o. Bàbá. Ọpẹ́. Ọpẹ́ yẹ o. Bàbá. Ọpẹ́ yẹ o. Ọpẹ́ yẹ o. Bàbá. Ọpẹ́ yẹ o. Elédùmarè aṣọre kárí ayé. Ó ṣe fọ́ba ó ti ṣe tìjòyè lọ́tọ̀. Ó má gbàgbé ènìyàn kan rẹ̀ lẹ́nu. Ọkọ mi yóò bá ọ mú ọ̀rẹ́ ńlá wá sọ́dọ̀ rẹ̀. Ọkọ mi yóò bá ọrùn mú ọ̀rẹ́ ńlá wá sọ́dọ̀ rẹ̀. Ọ̀tá wo sàn tátàrí jì sálàbà ayé rẹ̀ iye olúwa iye olúwa iye olúwa iye ọba ayé kẹ́kọ̀ọ́ iye olúwa iye olúwa iye ọba ayé kẹ́kọ̀ọ́. Mélòó ni mo rò nínú oore tí bàbá ṣe? Mélòó ni ká rò nínú oore tí bàbá ṣe? Oore rẹ̀ má pọ̀, ó ju yọrin òkun lọ. Mélòó ni ká rò, àfi gàjà máa dúpẹ́. Oore rẹ̀ má pọ̀, ó ju yọrin òkun lọ. Mélòó ni ká rò, àfi gàjà máa dúpẹ́. Mélòó ni mi rò nínú oore tí bàbá ṣe? Mélòó ni mi rò nínú oore tí bàbá ṣe? Oore rẹ̀ má pọ̀, ó ju yọrin òkun lọ. Mélòó ni mi rò, àfi kì í ṣá máa dúpẹ́. Oore rẹ̀ má pọ̀, ó ju yọrin òkun lọ. Mélòó ni mi rò, àfi kì í ṣá máa dúpẹ́. Oh yes, thank you. Àwa yóò dúpẹ́. Àwa yóò dúpẹ́. Oore tó lùgbà la ṣe fún wa, ọba ayé ò lè ṣe. Àwa yóò dúpẹ́.
máa dúpẹ́. Àwa yóò dúpẹ́. Àwa yóò dúpẹ́. Oore tó dúpẹ́ máa ṣe ń bọ̀ ọba yóò lè ṣe. Bóyá tó bá rí bẹ́ẹ̀ sáré bá mi sọ pé ẹnu mi yóò máa kọrin hallelujah sọ báyìí rà pé ẹnu mi yóò máa kọrin hallelujah sọ báyìí rà. Ẹnu mi yóò máa kọrin hallelujah sọ báyìí rà yé. Ẹnu mi yóò máa kọrin hallelujah sọ báyìí rà yé. Oya ẹnu mi yóò máa kọrin hallelujah sọ báyìí rà yé. Ẹnu mi yóò máa kọrin hallelujah sọ báyìí rà yé. Oya òṣùbà rẹ̀ rí òṣùbà rẹ̀ rí òṣùbà rẹ̀ rí. Òṣùbà rẹ̀ rí òṣùbà rẹ̀ rí. Àwọn kọrin ọpẹ́ àwọn kọrin àwa yóò kọrin ògo. Bóyá bá mi sọ pé kìnnì ìgbà fi sórí rẹ̀ Olúwa ọba ògo. Ìgbà fi sórí rẹ̀ Olúwa nítorí pé ìgbà tó ká mi ń wálẹ̀ ìwọ ló kọ́ lọ́gbọ́n ó jẹ́ kó mọ̀ káyọ̀ fẹ́lẹ̀ mi tó bá yọ. Àti ìgbà yìí ni mo ti rẹ́gbọ̀ rẹ̀ nínú ayé mi àjọpayọ̀ bàrẹ̀ lẹ́gbọ̀n ọ̀gá òdo. Ó yá sáré bá mi tún sọ pé àbẹ́ ló ń ṣe oníṣẹ́ ìyanu. 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 Àbẹ́ ló ń tó oníṣẹ́ ìyanu. Bóyá ọba tó ń gbàdọ̀ ọba lẹ́gbẹ̀ẹ́ ọba. Thank you very much, Black Apple Entertainment. Thank you very much, Black Apple Entertainment. Thank you. All right, mommies and daddies, ladies and gentlemen, please let me specially welcome you to the wonderful reception of the latest couple in town. Daddy and Mommy Moki Kabo. We're going to start, we're already starting the reception, and I'm going to be taking you on a wonderful ride. And I can also promise you that today is going to be one of a kind for you. Ladies and gentlemen, they call me MC Flash. And I'm not going to be entertaining you alone. They said too much talk, no fulfill basket. So I'm also going to be entertaining you with my special band, Black Apple Entertainment, and also my special DJ. I hope you are ready for me. Can see that most of us here, we are Yorubas. DJ number one. Do we have any Igbos in the house? Igbo Kwenu. Igbo Kwenu. Yoruba Kwenu. No be Yoruba Kwenu. Ẹ̀yin tèmi báwo ni yo? Le. You know, there is something funny about Yoruba. I love Yoruba culture very well. If you know you are proud to be a Yoruba person, please jam those wonderful hands together for yourself. I said, if you know you are happy to be a Yoruba person, clap for yourself now. You know, there is something I love about the Yoruba, and it is greeting. Yoruba can greet and greet you to any extent. There's always a ku or a ka. A ku, a ka. There was a day I was moving on the road, and my leg hit stone. I wanted to fall. The woman said, a ku shubu. I was like, Yoruba feel greet for anything, and that's why I love my Yoruba people. There is nothing we cannot make something out of.
All right, ladies and gentlemen, we're going to be very fast because I've been told that some of us are flying out. Some people are going to be leaving Lagos State, and because of that, we need to do things on time. I'm happy to be here. I know that you are also happy to be here. But live band, please, I want you to be on standby. We're going to go straight to the entrance of both parents. The entrance of both parents. I can see mommies and daddies are busy. But we're going to start with the entrance of the parent of the groom. Live band, are you with me? The parent of the groom. After that, we're going to do the entrance of the parents of the bride. And when I say parents, we're talking about every other person in the family. But right before that, please, I'd like to introduce some special guests we have in our midst. Please, once you hear our name, please, I just want you to signify and let us know that you are here with us. I'd like to recognize the presence of Mr. Tony. Mr. Tony, is he here with us? Pardon me, please. Emma Binu, please. Oh, pardon me. Who doesn't know, doesn't know. But please, I would like to reintroduce in our midst, Chief Priest, in person, the Olori Ebi of the groom's family. Please, if your hands are not too busy, please jam those wonderful hands together. Mr. Tony, you're welcome, sir. Thank you very much, sir. Okay, yes, I remember now. I saw the alaga saying, the next in line. That is, sir. You're welcome, sir. I'm hoping that by the time I'm leaving here, yes, you're welcome to our midst, sir. So, Daddy, by the time I'm leaving, I want to leave with the bag full. The bag should be full for me. Thank you very much, sir. You're welcome to our midst, sir. Also, I'd like to recognize the presence of a man of God, a person of Pastor Dedigba. Daddy, you're welcome, sir. You're welcome, sir. You're welcome to our midst. God bless you, sir. Quick one. Daddy was also part of the pastors that joined me and my wife together. I don't know if you remember, sir. Do you remember my face, sir? Thank you, sir. Thank you. All right. I'd like to also recognize the presence of Mrs. Abe Irat. Mrs. Abe Irat. Is mommy with us? Is mommy with us? I guess she's on her way. Okay, she's on her way. She's coming. Okay. I'd also like to recognize the presence of Mr. and Mrs. Mukaila Adeyemi. Mr. and Mrs. Mukaila Adeyemi. Are they here? They are here. Where are they? Where is mommy? Where are they? Mommy and daddy, where are you, sir? Where are you, ma? I hope they can hear me wherever they are. You are welcome to our midst, sir. All right, thank you very much, sir. I've been corrected. It is Akinyemi and not Adeyemi. Mr. and Mrs. Mukaila Akinyemi. You're welcome to our midst, sir. Thank you very much. Also, I'd like to welcome or recognize the presence of Mrs. Ọlọ́run dáadáa lọ́lọ́run. Ọlọ́run dáadáa lọ́lọ́run mi. Ó ṣe mí dáadáa, ó hùwà dáadáa sí mi. Ọlọ́run dáadáa lọ́lọ́run mi. Ọlọ́run dáadáa lọ́lọ́run mi. Ọlọ́run dáadáa lọ́lọ́run mi. Ó ṣe mí dáadáa, ó hùwà dáadáa sí mi. Ọlọ́run dáadáa lọ́lọ́run mi.
ọlọ́run dáadáa ọlọ́run mi ọlọ́run dáadáa ọlọ́run dáadáa ó ṣe mí dáadáa ó hùwà dáadáa sí mi ọlọ́run dáadáa lọ́lọ́run mi ọlọ́run dáadáa ọlọ́run dáadáa lọ́lọ́run mi ọlọ́run dáadáa lọ́lọ́run mi ó ṣe mí dáadáa ó hùwà dáadáa sí mi ọlọ́run dáadáa lọ́lọ́run mi. Àní ọlọ́run dáadáa lọ́lọ́run mi ọlọ́run dáadáa ọlọ́run dáadáa ó ṣe mí dáadáa ó hùwà dáadáa sí ọlọ́run dáadáa lọ́lọ́run mi ọlọ́run dáadáa ọlọ́run dáadáa lọ́lọ́run mi ọlọ́run dáadáa lọ́lọ́run mi ó ṣe mí dáadáa ó hùwà dáadáa sí ọlọ́run dáadáa lọ́lọ́run mi. Bá gbẹ́sẹ̀ lọ kọ̀ọ̀kan. Prince Ọlọ́run Yọmí Daddy Mrs. Oluwadami. Oya àwa yóò dúpẹ́ sẹ́. Àwa yóò dúpẹ́. Oore tó lùgbà láṣẹ fún wa ò ọba yẹ ò lè ṣe. Àwa yóò dùn níṣẹ́ la ó máa dúpẹ́. Àwa yóò dúpẹ́. Àwa yóò dúpẹ́. Oore tó lùgbà láṣẹ fún wa ọba yẹ ò lè ṣe. Àwa yóò dúpẹ́. Ó yá mo ti ríre mo ti ríre mo ti ríre gbàmọ́ mi. Ó ṣe mí lóore. Mo ti ríre mo ti ríre mo ti ríre gbà ó ṣe mí lóore mo ríre gbà mo mọ̀re mo mọ̀re mo mọ̀re I am very grateful Lord mo mọ̀re mo mọ̀re I am very grateful Lord I am very grateful Lord. Momore, momore, momore. I am very grateful, Lord. Daddy, ani mo ti ríre, mo ti ríre, mo ti ríre gbẹ̀sẹ̀. Ó ṣe mí lóore. Please mi àyànfẹ́, bàmí ọlọ́run yọ mí máa gbẹ́sẹ̀ lọ kọ̀ọ̀kan dádì. Mrs. Yemisi máa gbẹ́sẹ̀ lọ́kọ̀ọ̀kan dádì. Ẹ ti ríre, ẹ ti ríre, ẹ ti ríre. Adé ti gba ọmọ mi, ó ṣe mí lóore. Ó yá mọ́ mi sọ pé Olúwa, àláwà náà ń dúpẹ́ lọ́wọ́ rẹ̀ jẹ́. Olúwa, Olúwa, Adé ti gba àwa náà ń dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Praise Olúwa, Ọlọ́run yọ mí máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ṣe. Olúwa, Olúwa, Yẹ́misí àwa náà ń dúpẹ́ lọ́wọ́ rẹ̀.
ó yá sọ pé ayérayé ayérayé yẹ mi sí ayérayé. Ashif mi àyànfẹ́ náwó mọ́ mi. Dókítà Kúnlẹ̀ mú náwó mọ́ mi. Ayérayé ayérayé dókítà. Ayérayé là pátá tí mo gbójú lé. Ọba lọ́la. Ayérayé là pátá ọba tí mo gbójú lé. Ayérayé là pátá. Ó yá tó ní dádì chief àtìlẹ́yìn kojú má ti ní mo wá yìn ọ́ bàbá. Àtìlẹ́yìn kojú má ti ní mo yìn ọ́. Àtìlẹ́yìn kojú má ti ní mo yìn ọ́. Àtìlẹ́yìn kojú má ti ní mo wá yìn ọ́ bàbá. Àtìlẹ́yìn kojú má ti ní mo yìn ọ́. Olúwa mà ṣeun o Olúwa mà ṣeun lè rájì. Ọ̀rọ̀ rẹ̀ mà dayọ̀ ọ̀rọ̀ rẹ̀ mà dayọ̀. Kábí bóyá èrì wọ́wọ́ wọ̀ Jésù ni Ọlọ́run yọ mí èrì wọ́wọ́ wọ̀ Jésù. Adésọ̀yà èrì wọ́wọ́ wọ̀ Jésù ni máa sì dádì èrì wọ́wọ́ wọ̀. Ó yá ìdàgbọ́ yíyá ẹni mélèé kú mélèé bàbá ọkọ. Ìgbàgbọ́ yíyẹ ni. Ìgbàgbọ́ yíyẹ ni nílé kúnlé àwọn. Ọ̀rọ̀ wa mà dayọ̀ ọ̀rọ̀ wa mà dayọ̀ dádì. Màmá Gbénga ọ̀rọ̀ rẹ̀ mà dayọ̀ ọ̀rọ̀ rẹ̀ mà dayọ̀. Màmá Gbénga ọ̀rọ̀ rẹ̀ mà dayọ̀ ọ̀rọ̀ rẹ̀ mà dayọ̀ ṣẹ́wó. Màmá Gbénga ọ̀rọ̀ rẹ̀ mà dayọ̀ ọ̀rọ̀ rẹ̀ mà dayọ̀ mọ́ mi. Àbíṣẹ́ Olúwa mà ṣeun o Olúwa èrò bá mi kọ́ lórébù. Ọ̀nàrẹ́bù yẹn ní wọ́n máa pè é Màmá Olúgbénga sẹ́nitọ̀ èṣe mo dúpẹ́ o. Sẹ́nẹ́tọ̀ yìí mo bá ròde sẹ́nẹ́tọ̀ Olúwa mà ṣeun kẹ̀. Ìyàwó sẹ́nẹ́tọ̀ yìí mo kí ẹ dáadáa o Olúwa mà ṣeun sẹ́nẹ́tọ̀. Sẹ́nẹ́tọ̀ Sákè yìí mo kí ẹ dáadáa o àsùnwàgbé mi kàn ẹ́ lálẹ́. Ó yàtọ̀ orí sẹ́nẹ́tọ̀. Another one no dey. Senator Sake. Mama Gbénga. Senator, this kind of you. Another one. I am senator. Senator, this kind of you. Another one no dey. Osage, this kind of you. Another one. Oh yeah, this kind of you. Oh yeah, this kind of you. And this kind of you. Oh yeah, torí sẹ́nẹ́tọ̀ sọ pé ó ti ń ṣiṣẹ́ bọ̀. Màmá Olúgbénga o, màmá ọkọ ìyàwó, mo ṣe mo dúpẹ́ fún mi. Màmá tó Olúgbénga máa dọ́gọ́dọ́gọ́dọ́gọ́dọ́gọ́dọ́gọ́dọ́gọ́dọ́. Ẹni àgbẹ̀jẹ̀gbẹ̀rẹ̀ òkèké fọwọ́ ìdẹ́lẹ̀ tó jẹ́ kíkele ló pele sí. Màmá Olúgbénga, Màmá Gbénga, 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 Màmá Gbénga. Thank you very much. Yes. Yeah. Thank you. This kind of Thank you. another one me no dey no dey. Thank you. Thank you. Osage mi àyànfẹ́. This kind of you another one no dey.
side, the family of the bride, Mr. Babatunde and Mrs. Bintu Adeboye, please, all the family members of the bride, please, let's assemble the back as we dance forward. The family of the bride, please, let's assemble at the back as we dance forward. Over to you, live band. Àmì Adébóyè máa ń tẹ́sẹ̀ lọ́kọ̀ọ̀kan. Má gbẹ́sẹ̀ lọ́kọ̀ọ̀kan bàbá mi Adébóyè. Bàbá tó Olúwadámilọ́lá. Bàbá ilé-ìdí rẹ̀ yé ni wọ́n máa ń pè é. Ọmọ wọn lọ́gbà aláké. Bàbá Adébóyè mi àyànfẹ́ níbo ló wà mí orí súnmọ́ mi nítòsí. Àti màmá mi Adébóyè. Óyá ó ṣe o Jésù ìwọ ló ní ògo dádì jẹ́. Ó ṣe o Jésù ìwọ ló ní ògo. Títí ayé mi ó lè mi ó máa yan. Títí ayé mi ó lè mi ó máa yan. Nagode ìgbéla o. Ó ṣé bàbá. Ó ṣé bàbá mi. Nagode ìgbéla o. Ó ṣé bàbá mi. Ó ṣé bàbá mi. Nagode ìgbéla o. Ó ṣé bàbá. Ó ṣé bàbá mi. Nagode ìgbéla o. Ó ṣé bàbá. Ó ṣé bàbá mi. Oya bá mi daddy, oya. When the spirit of the Lord is upon my soul, I will dance. When the spirit of the Lord, daddy, is upon my soul, I will dance. Bàbá mi Adébóyè, I will dance. Bóyá torí mọ́mì bàbá nígbà tí mo rí ibẹ̀ ṣe. Bàbá bèjì máa gbẹ́sẹ̀ lọ kọ̀ọ̀kan. Bàbá ìbejì èmi wọ́n máa pè é. Dádì, àsùngbàgbé òní kàn ẹ́ lálá. Bàbá ìbejì èlò ní tèmi. Àsùngbàgbé òní kàn ẹ́ dádì. Bàbá Olúwadámilọ́lá yé ni wọ́n máa pè é.
bàbá olúwa gbọ́ tèmi yorùbá mi kí bà mí ṣara fọ́ èèyàn tí bàbá ìbejì èèyàn tí bàbá mi adébóyè àsìgbàgbé oníkan ẹ̀ dátì sọ pé èrò ọ̀tá ṣá ní kò tí ìgbàgbé. màmá mi ìbejì ìjà nǹkan ọlọ́run ni kò máa jẹ èrò ọ̀tá lórí ẹ ti já sán ó wá sọ pé ọ̀pẹ ló yẹ ọpẹ́ yẹ bàbá bàbá nígbà tí mo rí lórí bàbá Adébóyè lórí màmá Olúwadámilọ́lá sẹ́. ó yá mọ́ mi Adébóyè bàbá dàrúgbó ọjọ́ òun kílẹ̀ ìwọ lóyè. balẹ̀ ọ̀nà owó bàmí Adébóyè alẹ́ mi àyànfẹ́. balẹ̀ bàbá dàrúgbó ọjọ́ òun balẹ̀ ìwọ lóyè ó ti ga ògbó ìwọ lóyè. bàbá dàrúgbó ọjọ́ òun bàmí Adébóyè. yorùbá mi kí mi sí sábẹ̀ ọ̀nà owó bàbá Adébóyè ìwọ lóyè. Mrs. Abe àbúrò màmí Adébóyè Mrs. Abe ó ṣe mo dúpẹ́. àsùngbàgbé òní kọ̀wọ́n ẹ láíláí Mrs. Abe o. àsùngbàgbé òní kọ̀wọ́n ẹ láíláí o. bóyá tó bá rí bẹ́ẹ̀ Mrs. Abe bó ṣe nìyàn ló dúró ni wọ́n á ti máa sọ̀rọ̀. bó ṣe nìyàn ló dúró ni wọ́n á ti sá lọ. bó ṣe nìyàn ló dúró ni wọ́n á ti máa sọ. Babandéwòye onídúró mi ẹ̀ ṣe owó Mrs. Abe onídúró mi ẹ̀ ṣe owó. onídúró mi ẹ̀ ṣe owó. bó ṣe nìyàn ló dúró ni wọ́n á ti máa sọ̀rọ̀. bó ṣe nìyàn ló dúró ni wọ́n á ti sá lọ. Babandéwòye bó ṣe nìyàn ló dúró ni wọ́n á ti máa sọ̀rọ̀. Mrs. Abe ẹ ṣe onídúró mi ẹ̀ ṣe. ó yá bàbá ń fa ayé mi dábìrán o pòfẹ́sọ̀. Thank you. Thank you very much. Pòfẹ́sọ̀ náwó dádì. Pòfẹ́sọ̀ tímọ́tímọ́ bàmí Adébóyè. Prof látàyé alálùmọ́lẹ̀ lọ́tiwa o pòfẹ́sọ̀ ẹ ṣe mo dúpẹ́ Thank you very dúpẹ́. much. Bàbá ayé mi dábìrán o. Daddy and Mommy Adeboye, thank you very much, sir. Olórí ogun fa èmi dábìrán o. Prof olórí ogun fa èmi dábìrán o. olórí ogun fa èmi dábìrán o. olórí ogun fa èmi dá Tóyìn Adébóyè ó ṣe mo dúpẹ́. All right, thank you. Thank you. olórí ogun fa èmi ó ṣe Tóyìn ó ṣe mo dúpẹ́. Thank you very much, Mommy and Daddy Adeboye. Tóyìn Adébóyè ó ṣe mo dúpẹ́ 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 sexy mama. olórí ogun fa èmi dá Ẹ ṣé gan ni, sir. Ẹ ṣé gan ni, ma. olórí ogun fa èmi dá ọkọ̀ làwọn. tó bá rí bẹ́ẹ̀ màmá Adébóyè ó yá sọ pé ó ti gòkè ó ti sọ o. màmí ọkọ̀ làwọn ó ti gòkè ó ti sọ. òkè tá lágbára ò lè mọ̀. ó ti gòkè ó ti sọ. màmá
Màmá Adébóyè mi àyànfẹ́. Ó ti gòkè ó ti sọ. Ó ti gòkè ó ti sọ. Ó ti gòkè ó ti sọ. Bàbá Hector ó ti gòkè ó ti sọ. Màmá Santi ó ṣe mú omi pẹ́. Òkè tá lágbára òní. Pòfẹ́sọ̀ sanwó ẹ̀. Pòfẹ́sọ̀ ó ṣe mú omi pẹ́. Ó ti gòkè ó ti sọ. Thank you very much, please. Pòfẹ́sọ̀ ó ti gòkè ó ti sọ. Èèyàn ti bá mi Adébóyè. Orin tá lágbára òní. Ó ti gòkè ó ti sọ. Thank you very much. Ẹ ṣé gan ni. Ó ti gòkè ó ti sọ. Thank you very much, mommy. Thank you very much, daddy. Ẹ ṣé gan ni, ice water. Ice water.